kí gbogbo wa sórí fídíò tí mo fẹ́ kó jẹ́ kí èmi àti ẹ̀ka jọ wò yìí ní ìlú Chikanda ní ó ti ṣẹlẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ Kwara State níbi tí wọ́n ti destroy gbogbo property àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀. Tẹ́ bá rí pé láti bóyá láti inú ọ̀sẹ̀ tó lọ sìn òun náà ni Yorùbá ti ń fèsì wàhálà kan tàbí omi eléyìí tó ṣẹlẹ̀ ní Chikanda àti ìyànjú ẹ̀ tán ìmí tún wáyé ní ìlú Ìbàdàn. Àfikọ́ lọ́n kó ṣàánú ọmọ Yorùbá. Tí mo dẹ̀ sọ fún wa pé lásìkò àti mo ṣe pé ọba ẹ̀la Ifá ó dífá wípé ìran míì ó kógun já ìran Yorùbá àmọ́ akwetí kún sí Ifá tí wọ́n dá yìí a rò pé Ifá ò kì í ṣe àìtí ìkófánlẹ̀ Ifá tí ń ṣe Ifá tí wọ́n dá kò tí pé ọjọ́ mẹ́ta ọjọ́ márùn-ún sìn then ẹ wò lẹ́yìn ìgbà tí wọ́n dá Ifá yẹn tán ẹ wo ohun tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Eléyìí ó ń pe àkíyèsí sí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí wọ́n tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá bíbẹ̀ kọ́ kó lọ́ọ́ má jẹ́ kí ogun kó kó ìran Yorùbá. Ìwọ farabalẹ̀ kó wo fídíò eléyìí tó ṣẹlẹ̀ ní Chikanda níbi tí wọ́n ti bà dúkìá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá jẹ́. Tó bá ti wá wò tán má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel yìí bẹ́ẹ̀ kí o bá wa kí ìtúnṣe ṣàbẹ̀ kó lè jẹ́ ẹ̀nà ọkọ́ tí ó máa rí àwọn ètò wa bí a bá ṣe mú wá fún wa. Ọlọ́run ò ní dá wa láàmú bẹ́ẹ̀ sì ni ìran Yorùbá á ní parun. Ká má bàa wá parun òde ọwọ́ èmi àti ẹ̀ Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Wọ́n fún nǹkan fìdílé kó jẹ́ ká jọ wo fídíò yìí. Alájìrà yín mi. Ọkọ̀ alájìrà yín mi. Ọkọ̀ alájìrà yín mi. Wọ́n ti bà gbogbo ẹ̀jẹ̀ yìí. Ní alájìrà yín mi. Ìyá Fáìdì bẹ́ẹ̀rẹ̀ àbákọ́ mọ́ sọ ẹ́ ti bàtàn ní wọ́n máa rí òun wọ́n ti àwọn àbàtàn mú bẹ̀rẹ̀ àrò bákọ́ ní sọ ní alájìrà yìí mìíràn nílé wọn ní gbogbo ilé wọn wọ́n bàjẹ́ o bọ́sikọ́tà ní fúláàtì ní gbogbo àwọn bàjẹ́ o. Ọlọ́run ṣàánú wa o. Akẹ́wò wọn ṣe fún wa gbogbo olú ọ̀rọ̀ gbọmọ́ o. Akẹ́wò bó ti sun gbogbo dúkìá ní. Gbogbo dúkìá wọn sun náà o. Ẹ wo ọkọ̀ yẹn wo mo ti dáná sọ́kọ̀ yẹn o. Ẹ wo ń bo wọ́n fi àjẹ́ lónìí wọ́n fẹ́ lé akóńlù ni o. Ẹ wo Chikanda ní gbogbo kí ni èsì ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀dì náà ló kò wọ́n ní bẹ́ẹ̀dì ní. Aha.
Live. Barabas versus the Yorubas. Chikanda. Basan the morning this Friday. Take a drumbara. Gunshots everywhere. It's annoying him seriously. I'm so serious. Chikalu live. It's annoying one Chikala right now. Batombu Kayuru. Hello, it is happening here live, Chikanda. This thing have become serious. They are burning houses, burning Yoruba houses, fighting everywhere. Live this morning. According this morning. It's happening this morning live. Chikanda is in danger. No, camera kind of the post. Ini Alhaji Yusuf ni o. Ini Alhaji Yusuf. Ya káàárọ̀. Tó bá ṣe pé Yorùbá ni wọ́n ti rárá bá gẹ́gẹ́ wẹ́rẹ́ yìí sì ń sọ láti jẹta kò sí ẹni tí ó sùn nílé tí mú ọmọ kékeré báyìí àwọn àgbàlagbà ni ló jáde wọ́n ta ọmọ kékeré sí wọ́n jó máa sẹ́rìn nínú. Ọlọ́run jẹ́ lọ́wọ́ àwọn èèyàn ọkọ mi ń lé. ń wọlé ṣé ò jìnnà. Ọlọ́run. Tọ́ bọ́lá ń ṣe kádàrá àti máṣíìnì yìí ni wọ́n sì wọ́n kéèké máṣíìnì yìí pé kí wọ́n gbé wọlé. Ẹni tí àwọn bàtà tí ń. Gba Dukia ọmọ Yorùbá jẹ́ mi. Gbogbo Dukia yẹn ń bàjẹ́. Àbúrò fídíò náà máa. Ogun ò dàbí yẹn bẹ́ẹ̀ ni kò rọ̀ bí ẹ̀kọ́ ọlọ́mọjà arógun. Awuyewuye kan ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìbàrùbá Barutain local government Kwara state láti bí oṣù mẹ́ta. Èyí tí ó mú kí àwọn Ìbàrùbá àti Yorùbá kí àìgbọ́yé ó mọ́ wà láàrin wọn, tí àwọn àgbààgbà ìlú Ṣakí tí wọ́n sì ti dìde sí ọ̀rọ̀ náà láti lọ sí ọ̀dọ̀ àwọn emir láti paní ọ̀rọ̀ náà àti jókòó àlàáfíà. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí egbò rẹ̀ ò tí ì jiná tán. Lénìí ọjọ́ 14 oṣù kínní ọdún 2024 tá a wà yìí, wàhálà mìíràn tún bẹ́ sílẹ̀ tó jẹ́ wípé odidi àwọn dúkìá àwọn ọmọ Yorùbá èyí tí wọ́n rì mọ́lẹ̀ ní ìlú Chikanda ni ó di ohun tí wọ́n ń sun níná tí wọ́n sì ń bà á jẹ́. Àyí ló fà á tí gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Kwara láti pé kí wọ́n bójú àánú wo àwọn, torí pé ọmọ Yorùbá pọ̀ níbẹ̀, pàápàá jùlọ àwọn ọmọ Ṣakí wọ́n wà ní àwọn ilẹ̀ Ìbàrùbá tí wọ́n sọ̀rọ̀ ajé. Kí a fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ kí àwọn alágbára kí wọ́n dìde ìrànlọ́wọ́ sí wọn níbẹ̀, k'Ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn
Wọ́n ò sílé wọ́n lọ ṣáájú wọ́n lọ rajà ní ẹ̀kọ́ mẹ́. ọkẹ́ wọn wá ti ṣubú kẹ́lẹ́ pé ìrírí lókèrè tó fi ti ṣubú kí ṣe wọ́n lókèrè ní tó fi ti ṣubú.